ìgbà àkọ́kọ́ nìyí tí à ń pàdé lórí ìkànnì ẹ̀kọ́ bíbélì ní èdè Yorùbá. Inú mi dùn láti kí yín káàbọ̀ sí orí ìkànnì yìí. Ìkànnì yìí jẹ́ ìkànnì tí a gbé kalẹ̀ láti jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn, yálà wọ́n jẹ́ onígbàgbọ́ tàbí àwọn tí wọn ò tiẹ̀ tí ì di onígbàgbọ́, ṣùgbọ́n tí wọ́n fẹ́ ní òye tí ó yè kooro nípa bíbélì, ṣùgbọ́n tí wọn ò gbọ́ fínrìnfíntín ìyún èdè Gẹ̀ẹ́sì. Àwọn ni a gbé ètò yìí kalẹ̀ fún, kí àwọn náà kí ó lè jẹ́ alábàápín nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè kooro, bí wọn ò tilẹ̀ gbọ́ èdè fínrìnfíntín, nítorí pé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ náà ọkàn wọn ṣe iyebíye sí Ọlọ́run. Ní òní tí à ń bẹ̀rẹ̀ ètò yìí fún ìgbà àkọ́kọ́, mo fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan pẹ̀lú wa, ẹ̀kọ́ tí ó dẹ̀ ṣe iyebíye ni. Ẹ̀kọ́ yìí ó jẹ́ kókó gbòógì tí ó múmú ní àyà Ọlọ́run, òun náà sì ni ẹ̀kọ́ nípa ìgbàlà. Ìgbàlà ni kókó inú Bíbélì tí ó fẹ̀ jù, òun náà sì ni ọkàn tàbí àárín gbùngbùn Bíbélì. Láti ìwé Genesis títí dé ìwé Ìfihàn, gbogbo àkọsílẹ̀ Bíbélì ibi tí wọ́n forí sọ nìyí láti ṣe àfihàn ìgbàlà Ọlọ́run, láti ṣe àfihàn ètò ìràpadà Ọlọ́run fún ìran ènìyàn. Kókó ìgbàlà ó jẹ́ kókó tí ó múmú láyà Ọlọ́run gidigidi. Gbogbo ìfẹ́ Ọlọ́run fún ènìyàn ni ó ṣe pàtàkì, ṣùgbọ́n ìfẹ́ Ọlọ́run ní ti ètò ìràpadà ènìyàn ó ṣe pàtàkì ní ọkàn Ọlọ́run ju ohunkóhun lọ. Ẹ jẹ́ kí n fi ìwé Tímótì kínní orí ìkejì ẹsẹ̀ ìkíní sí ìkẹrin hàn yín. Tímótì kínní orí kejì ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Bíbélì sọ wípé, nítorí náà mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀ àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn, fún àwọn ọba àti gbogbo àwọn tí ó wà ní ipò gíga, kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí Ọlọ́run àti ìwà àgbà. Now, ẹ kíyèsí ẹsẹ̀ kẹta, nítorí èyí dára ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa, ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà, kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́. Ìfẹ́ Ọlọ́run tí ó ga jù fún ìran ènìyàn, òun náà ni ìgbàlà ọkàn wa. Ṣé ẹ rí, Ọlọ́run ní ìfẹ́ sí kí a gbáyé ṣe rere, Ọlọ́run nífẹ̀ẹ́ sí kí a kọ́lé, kí a ra mọ́tò, Ọlọ́run nífẹ̀ẹ́ sí kí a gbé ìyàwó, kí a sì bímọ. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí ó kéré lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ Ọlọ́run fún ìgbàlà ọkàn ènìyàn. Ìdí náà sì tó ṣe pé irú kókó báyìí náà ni a fẹ́ fi ṣíde ètò ìkọ́ni láti inú Bíbélì, nítorí pé kókó yìí òun ni yóò sọ bí ènìyàn ó ti lo ayérayé àti ibi tí yóò ti lo ayérayé. Ṣé rí, kí a kọ́lé, kí a ra mọ́tò, kí a ṣègbéyàwó, kí a bímọ, ó dára, ó sì yẹ kí ènìyàn ṣe bí Ọlọ́run bá yọ̀ǹda fún ènìyàn láti ṣe. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí mo kà kalẹ̀ wọ̀nyí, inú ayé yìí ni wọ́n mọ, àwọn ò ní ipa bí ayérayé. Ṣùgbọ́n ọ̀rọ̀ nípa ìgbàlà ó ní ipa dé inú ayé yìí àti bí ayérayé. Òun ni yóò sọ ibi tí ènìyàn yóò ti lo ayérayé rẹ̀ àti bí yóò ṣe lo ayérayé rẹ̀. Ẹ jẹ́ kí n sáré já yín sí eléyìí wípé bí a ti ń lọ nínú ẹ̀kọ́ Bíbélì ní èdè Yorùbá yìí, nínú ètò yìí, a ó máa ṣe àgbéyẹ̀wò onírúurú àwọn ẹ̀kọ́ pọ̀ tí a gbọ́dọ̀ kọ́. Ìkan lára àwọn ẹ̀kọ́ tí a ó sì kọ́ lọ́jọ́ iwájú láìpẹ́ yìí, òun náà ni wípé Ọlọ́run kò ṣẹ̀dá ènìyàn láti tán sí inú ayé yìí. Ọlọ́run dá ènìyàn ní ẹ̀dá ayérayé, bó tilẹ̀ jẹ́ wípé a ò ní fi ẹ̀dá ayérayé títí wá wé ti Ọlọ́run, nítorí pé Ọlọ́run òun kò ní ìbẹ̀rẹ̀, kò sì ní òpin. Ènìyàn ní ìbẹ̀rẹ̀, ṣùgbọ́n Ọlọ́run gbé ayérayé sí inú wa. Nítorí náà, títàn tiwa kò parí sínú ayé yìí. Kódà nígbà tí ènìyàn bá kú,
nípa ti ara tí èémí jáde kúrò ní ara rẹ̀ tí wọ́n ní pé ó ti kú. Ìrìn àjò ènìyàn ò parí síbẹ̀, nítorí pé lẹ́yìn ikú ìrìn àjò ènìyàn tó tẹ̀síwájú nísinsìnyí nínú ẹ̀mí gẹ́gẹ́ bí ẹ̀dá ẹ̀mí. Nígbà náà ni olúkúlùkù yóò yọjú síwájú Ọlọ́run láti gba ìdájọ́ àwọn ohun tí a ṣe ní inú ara, tí olúkúlùkù yóò sì gba ibi tí yóò ti lo ayérayé rẹ̀ lọ, yálà ọ̀run àpáàdì ni tàbí ọ̀run rere. Ǹjẹ́ ohun tí yóò wá sọ bóyá ọ̀run àpáàdì tàbí ọ̀run rere ni a ó ti lo ayérayé wa, òun náà ni kókó tí à ń bẹ̀rẹ̀ ní òní yìí, tí ṣe ètò ìgbàlà Ọlọ́run fún ìran ènìyàn. Ẹ jẹ́ kí n sọ ní ìṣáájú wípé ẹ̀kọ́ yìí yóò gbà wá ní àkókò tí ó gùn díẹ̀. Kì í ṣe ohun tí a kàn ṣe ní ìkẹ́kọ̀ọ́ kan tàbí méjì tí a ó ṣòro wípé a ti parí rẹ̀, nítorí pé kókó ìgbàlà nínú Bíbélì ó jinlẹ̀ gidigidi. Nítorí náà ohun tí yóò gbà wá ní àkókò gígùn ni, tí a ó lè gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́, tí a ó sì kíyèsí kí ni ìfẹ́ Ọlọ́run fún ìgbàlà ènìyàn, kí ni ìgbàlà, báwo ni ìgbàlà ti ń ṣẹlẹ̀, kí ló túbọ̀ sí pé kí ènìyàn ní ìgbàlà, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn kókó mìíràn tí ó rọ̀ mọ́. Mo fẹ́ bẹ̀ yín, ẹ bá wa pín ètò yìí káàkiri, ẹ bá wa share ètò yìí, ẹ bá wa táàgì àwọn ènìyàn tí ẹ mọ̀ wípé irú ètò báyìí yóò lè jẹ́ ìbùkún fún àwọn náà. Bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run yóò bùkún fún yín ní orúkọ Jésù Kristi. Lónìí mo fẹ́ bẹ̀rẹ̀ láti ibi tí ó yẹ ká ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nípa ìgbàlà. Òun náà ni ìtumọ̀ ìgbàlà. Kí ni ìtumọ̀ ìgbàlà? Kí ni ìgbàlà túmọ̀ sí? Ẹ bá mi ká lọ, mo sì bẹ̀ yín kí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ àwọn ohun tí ẹ̀mí Ọlọ́run yóò bú jáde fún yín nínú ẹ̀kọ́ tí òní. Gbólóhùn ìgbàlà ó jáde láti inú èdè Gíríìkì tí à ń pè ní soteria. Ẹ jẹ́ kí n tó sáré ṣàlàyé eléyìí fún yín. Bí a ti ń lọ nínú kókó ìgbàlà, bẹ́ẹ̀ náà ni a ó máa yà káàkiri láti sáré kíyèsí àwọn nǹkan kọ̀ọ̀kan tí ó ní ṣe pẹ̀lú mímọ̀ ọ̀ níní òye kíkún nípa ìgbàlà. Èdè mẹ́ta ni a fi kọ Bíbélì. Èdè kíní ni èdè Hébérù tí a fi kọ apá Bíbélì tí a ń pè ní májẹ̀mú láéláé. Èdè kejì ni èdè tí a ń pè ní Àrámáìkì. Èdè Hébérù ni àwọn ọmọ Ísírẹ́lì ń sọ ní gbogbo ìgbà ayé àwọn èèyàn bíi Dáfídì, Sólómọ́nì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n lọ sí ìgbèkùn ní Bábílónì tí wọ́n padà dé, èdè wọn yí padà, kò jẹ́ Hébérù tí ó tún já gaara mọ́. Wọ́n pe èdè yẹn ní Àrámáìkì. Òun náà ni wọ́n ń sọ nígbà tí Jésù Kristi Olúwa tó wà nínú ayé. Èdè Àrámáìkì yìí ni wọ́n fi kọ àwọn ìwé ìyìnrere Mátíù, Máàkù, Lúùkù àti Jòhánù. Ṣùgbọ́n nígbà tí Àrámáìkì jẹ́ èdè tí wọ́n ń sọ ní agbègbè Pálẹ́stínì tí Jésù Olúwa ti ṣe iṣẹ́ ìránṣẹ́, èdè tí ó kárí ayé tí gbogbo ayé ń sọ ní àkókò yìí ni èdè Gíríìkì. Ó dàbí èdè Gẹ̀ẹ́sì lónìí. Olúkúlùkù ìlú àti orílẹ̀-èdè ló ní èdè títí tiwọn, ṣùgbọ́n èdè Gẹ̀ẹ́sì ni èdè tí ó pa gbogbo ayé pọ̀ tí à ń sọ. Bí ọmọ Ghana bá pàdé ọmọ Nàìjíríà, kò nílò pé kó ṣẹ̀ṣẹ̀ máa kọ́ èdè Nàìjíríà. Tó bá ti gbọ́ èdè Gẹ̀ẹ́sì, á bára wa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà ni èdè Gíríìkì rí. Nítorí náà nígbà tí ìyìnrere Jésù bẹ̀rẹ̀ sí ní tàn káàkiri láti ọwọ́ àwọn àpọ́stélì àti àwọn ọmọ ẹ̀yìn àkọ́kọ́, èdè Gíríìkì yìí ni wọ́n ń lò tí wọ́n fi ń ṣe ìwàásù ìyìnrere fún àwọn ìlú tí kì í ṣe ìlú àwọn Júù. Nítorí náà láti iṣẹ́ àwọn àpọ́stélì títí dé ìwé ìfihàn, èdè Gíríìkì òun ni a fi kọ ọ́. Ó tún ń sọ òun ni wípé gbólóhùn ìgbàlà nínú májẹ̀mú tuntun ó jáde láti inú ọ̀rọ̀ soteria, soteria, soteria. Nígbà tí àwọn ènìyàn ilẹ̀ Gíríìkì tí wọ́n ní èdè yìí, tí wọ́n bá ń lo gbólóhùn soteria, àwọn ohun tí ó túmọ̀ sí láàrin wọn ó pọ̀ díẹ̀. Fún àpẹẹrẹ, soteria ó túmọ̀ sí
ìdánidè tàbí ìtúsílẹ̀. Ó tún túmọ̀ sí ìmúpadàbọ̀sípò. Ó tún túmọ̀ sí ìpamọ́, kí a pa nǹkan mọ́ tàbí kí a pa ènìyàn mọ́ kúrò lọ́wọ́ ibi. Ó tún túmọ̀ sí ìwòsàn. Gbólóhùn soteria yìí òun ni Bíbélì lò, àwọn olùkọ́ Bíbélì lò nínú Májẹ̀mú Tuntun tí wọ́n túmọ̀ sí ìgbàlà. Mo fẹ́ kí ẹ mọ́ bá mi ká lọ. Nítorí náà, gbólóhùn soteria yìí òun ni a túmọ̀ sí ọ̀rọ̀ ìgbàlà nínú Bíbélì ní Májẹ̀mú Tuntun. Nígbà tí a bá wá ń lo soteria ìgbàlà nínú èdè Bíbélì, ó túmọ̀ sí gbogbo àwọn iṣẹ́ Ọlọ́run nípasẹ̀ èyí tí Ọlọ́run fi ń dá ẹlẹ́ṣẹ̀ ènìyàn nídè tàbí tú sílẹ̀ kúrò lábẹ́ ìdálẹ́bi àti ìjìyà ẹ̀ṣẹ̀, tí ó sì ń sọ irú àwọn ẹni bẹ́ẹ̀ di alábàápín nínú ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Yóò gbà kí n tún eléyìí sọ kí n sì ṣàlàyé rẹ̀ fún yín. Nínú èdè Bíbélì, ìgbàlà ó túmọ̀ sí gbogbo àwọn iṣẹ́ Ọlọ́run nípa èyí tí Ọlọ́run fi ń dá ènìyàn ẹlẹ́ṣẹ̀ nídè kúrò lábẹ́ ìdálẹ́bi àti ìjìyà ẹ̀ṣẹ̀ àti kúrò lábẹ́ ìṣàkóso ẹ̀ṣẹ̀, tí ó sì ń sọ irú àwọn ẹni bẹ́ẹ̀ di alábàápín nínú àwọn ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí ìyè àìnípẹ̀kun àti àwọn ìpèsè Ọlọ́run mìíràn fún ìgbé ayé rere. Ẹ jẹ́ kí n ṣe iṣẹ́ olùkọ́ láàrin yìí, kí n yànnàná ìtumọ̀ ìgbàlà tí mo fún yín nísìnyí. Lòdì sí bí ọ̀pọ̀lọpọ̀ ti ń rò ó, ìgbàlà kì í ṣe iṣẹ́ kan ṣoṣo tí Ọlọ́run máa ń ṣe lẹ́ẹ̀kan ṣoṣo tí yóò sì yọwọ́ kúrò. Rárá, a ti gbọ́ nínú àwọn ẹ̀kọ́ àti ìwàásù nípa bí ó ti ṣeé ṣe fún ènìyàn láti sọ ìgbàlà nù, fún ẹni tí a ti gbàlà láti sọ ìgbàlà rẹ̀ nù. Irú ìrònú báyìí ó sì wáyé nítorí tí àwọn èèyàn ń rò wípé ìgbàlà jẹ́ iṣẹ́ kan ṣoṣo Ọlọ́run tí Ọlọ́run máa ń ṣe lẹ́ẹ̀kan ṣoṣo. Tó bá sì ti parí iṣẹ́ yẹn báyìí, ó wá kù sọ́wọ́ ẹni tí a gbàlà bóyá yóò pa ìgbàlà rẹ̀ mọ́ ni tàbí yóò sọ ìgbàlà rẹ̀ nù. Ọ̀rọ̀ yẹn wá dàbí ọ̀rọ̀ alágẹmọ tó bímọ rẹ̀ kalẹ̀, tí mímọ̀ ọjọ́ tàbí àìmọ̀ ọjọ́ tó wá kù sọ́wọ́ alágẹmọ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ni ètò ìgbàlà Ọlọ́run rí. Ẹ dákun, ẹ farabalẹ̀ kí ẹ tẹ̀lé mi. Mi ò ní sọ nǹkan fún yín tí mo rí lójú ọ̀rọ̀ tàbí tí mo lálàá rí. Gbogbo nǹkan tí wọ́n kọ́ yín lórí ìkànnì yìí, bẹ̀rẹ̀ láti inú ẹ̀kọ́ yìí lọ, yóò jẹ́ àwọn ohun tí ó ní ìfìdímúlẹ̀ láti inú Bíbélì. Ohunkóhun tí ẹnikẹ́ni bá fẹ́ kọ́ yín nípa Ọlọ́run tàbí nípa ìgbẹ́yìn Kìrìsìtẹ́nì tí kò bá ti ní ìfìdímúlẹ̀ nínú Bíbélì, asán ni irú ẹ̀kọ́ bẹ́ẹ̀, irọ́ sì ni irú ẹ̀kọ́ bẹ́ẹ̀. Gbogbo nǹkan tí ẹnikẹ́ni tó bá sọ nípa Ọlọ́run ó gbọ́dọ̀ ní ìfìdímúlẹ̀ tó rinlẹ̀ tó sì jókòó rẹ́múrẹ́mú nínú Bíbélì. Ìgbàlà, ẹ gbọ́, gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi, kì í ṣe iṣẹ́ kan ṣoṣo tí Ọlọ́run máa ń ṣe lẹ́ẹ̀kan ṣoṣo. Lẹ́yìn tó sì ti parí iṣẹ́ yẹn, ó wá yọwọ́ kúrò, ó wá kù sọ́wọ́ ẹni tí a gbàlà láti máa bójútó ìgbàlà rẹ̀ tàbí láti sọ ìgbàlà rẹ̀ nù. Rárá, àkọsílẹ̀ àti àfihàn Bíbélì nípa iṣẹ́ ìgbàlà Ọlọ́run ó takoru ìrònú bẹ́ẹ̀. Bíbélì fi ìdí ẹ̀ múlẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi hàn ní bí a ti lọ nínú ẹ̀kọ́ yìí wípé ètò ìgbàlà Ọlọ́run kì í ṣe iṣẹ́ kan ṣoṣo tí Ọlọ́run máa ń ṣe lẹ́ẹ̀kan ṣoṣo tí yóò sì yọwọ́ kúrò. Ìgbàlà ó jẹ́ àkójọpọ̀ àwọn iṣẹ́ Ọlọ́run. Ẹ dákun,
ẹ fàlà sí abẹ́ àwọn iṣẹ́ Ọlọ́run nínú ìwé yín bí ẹ ti ń ṣe àkọsílẹ̀ ẹ̀kọ́ yìí. Ìgbàlà ó dàbí àbùradà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan sá sí abẹ́ rẹ̀, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wà ní abẹ́ rẹ̀. Fún àpẹẹrẹ, ìsọdọ̀tun tí àwọn olóyìnbó ń pè ní regeneration, tí a tó ń pè ní àtúnbí, ó jẹ́ ìkan lára àwọn iṣẹ́ Ọlọ́run nínú ètò ìgbàlà. Ẹ dákun, ẹ bẹ́ẹ̀ bá mi kálọ. Ìdáláre tí àwọn olóyìnbó ń pè ní justification, ó jẹ́ ìkan lára àwọn iṣẹ́ Ọlọ́run nínú ètò ìgbàlà ènìyàn. Mo rò pé ẹ ń dè é. Ìsọdimímọ́ tí àwọn olóyìnbó ń pè ní sanctification, òun náà jẹ́ ìkan lára àwọn iṣẹ́ Ọlọ́run nínú ètò ìgbàlà ènìyàn. Ìsọdọmọ tí àwọn olóyìnbó ń pè ní adoption, òun náà tún jẹ́ iṣẹ́ Ọlọ́run mìíràn nínú ètò ìgbàlà Ọlọ́run fún ènìyàn. Ṣẹ́rí, ẹsẹ̀ tí ohun tí a ń pè ní ìgbàlà Ọlọ́run fi dúró ó pọ̀. Nítorí náà, ìgbàlà kì í ṣe iṣẹ́ kan ṣoṣo tí Ọlọ́run máa ń ṣe lẹ́ẹ̀kan ṣoṣo. Rárá o, ìgbàlà ó ń tọ́ka sí àkójọpọ̀ àwọn iṣẹ́ Ọlọ́run, àwọn iṣẹ́ Ọlọ́run tí ó ń yọrí sí ìgbàlà ènìyàn kúrò lábẹ́ ìdálẹ́bi àti ìjìyà ẹ̀ṣẹ̀, kúrò lọ́wọ́ ìṣàkóso àti agbára ẹ̀ṣẹ̀, tí ó sì ń sọ ẹlẹ́ṣẹ̀ di alábàápín nínú àwọn ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Ó pọ̀, kì í ṣe ìkan. Mo ti mẹ́nuba mẹ́rin ní ìsìn, ó sì ju mẹ́rin lọ. Ìsọdọ̀tun, ara iṣẹ́ ìgbàlà Ọlọ́run ni. Ìdáláre, ara iṣẹ́ ìgbàlà Ọlọ́run ni. Ìsọdimímọ́, ara iṣẹ́ ìgbàlà Ọlọ́run ni. Ìsọdọmọ, ara iṣẹ́ ìgbàlà Ọlọ́run ni. Ṣẹ́ẹ̀sì rí ìkọ̀ọ̀kan àwọn ohun tí mo mẹ́nubà yìí, ìkọ̀ọ̀kan àwọn iṣẹ́ Ọlọ́run tí mo mẹ́nubà yìí ló yàtọ̀ sí ara wọn. Nítorí pé ìjàmbá tí ìṣubú àti ẹ̀ṣẹ̀ Ádámù tó mú wá sí orí ìran ènìyàn ó pọ̀, kì í ṣe ẹyọ kan péré. Nítorí náà, Ọlọ́run náà wá ṣe ètò ìgbàlà rẹ̀ láti fẹ̀. Ọlọ́run náà wá ṣe ètò ìgbàlà rẹ̀ kí àwọn ohun tó rọ̀ mọ́ ìgbàlà kí ó pọ̀ bákan náà, nítorí kí ó lè fi ìkọ̀ọ̀kan kojú àwọn ìjàmbá àti ìpalára tí ìṣubú láti inú Ádámù tó mú wá sí orí gbogbo ẹ̀dá ènìyàn. Ẹ jẹ́ kí n tún sọ fún yín lẹ́ẹ̀kan sí. Ìgbàlà kò tọ́ka sí iṣẹ́ Ọlọ́run kan ṣoṣo tí Ọlọ́run máa ń ṣe lẹ́ẹ̀kan ṣoṣo, tó bá sì ti ṣe tán ó ti yọwọ́ tiẹ̀ kúrò, ó wá kù sọ́wọ́ ẹni tí a gbàlà. Rárá, ìgbàlà ń tọ́ka sí gbogbo àwọn iṣẹ́ Ọlọ́run nípasẹ̀ èyí tí Ọlọ́run fi ń dá ẹlẹ́ṣẹ̀ ènìyàn nídè kúrò lábẹ́ ìdálẹ́bi àti ìjìyà ẹ̀ṣẹ̀, àti kúrò lábẹ́ agbára àti ìṣàkóso ẹ̀ṣẹ̀, tí ó sì ń sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ di alábàápín pẹ̀lú nínú àwọn ọrọ̀ rẹ̀ nínú ògo. Èyí tí àwọn ọrọ̀ wọ̀nyí tí mo sọ yìí, àwọn ọrọ̀ Ọlọ́run nínú ògo tí mo sọ wọ̀nyí, ìyè àìnípẹ̀kun ó ń bẹ ní abẹ́ rẹ̀. Ẹ̀bùn ẹ̀mí mímọ́ ó ń bẹ ní abẹ́ rẹ̀. Àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ náà ó ń bẹ ní abẹ́ rẹ̀. Mo ti sọ lẹ́ẹ̀mí gbá nísìnyí, ẹ̀bùn ẹ̀mí mímọ́ àti àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ṣé rí ẹ̀bùn ẹ̀mí mímọ́ àti àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ ó yàtọ̀ sí ara wọn. Ẹ̀bùn ẹ̀mí mímọ́ sọ̀rọ̀ nípa bí Ọlọ́run ti ń fi ẹ̀mí mímọ́ gangan fún èèyàn bí ẹ̀bùn ni. Ṣùgbọ́n nígbà tẹ́bí mímọ́ máa ń bọ̀, òun náà yóò kó àwọn ẹ̀bùn tó pọ̀ dání, tí ẹni tí ẹ̀mí mímọ́ ń gbé inú rẹ̀ náà yóò wá bẹ̀rẹ̀ sí ní ṣe àfihàn àwọn ẹ̀bùn lóríṣiríṣi
àwọn ẹ̀bùn bíi ìmọ̀ àyà, àwọn ẹ̀bùn bíi ìdá ẹ̀mí yàtọ̀, àwọn ẹ̀bùn bíi ìsọtẹ́lẹ̀, bíi ọ̀rọ̀ ọgbọ́n, bíi ọ̀rọ̀ ìmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀bùn mímọ́ ní àwọn nǹkan wọ̀nyí. A ó kíyèsí nínú àwọn ẹ̀kọ́ mi bí a ti jọ ń rìn àjò lọ nínú ẹ̀kọ́ Bíbélì ní èdè Yorùbá yìí. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n tún fìdí ẹ̀ múlẹ̀ fún yín lẹ́ẹ̀kan sí i, nítorí pé àránmọ́nu ní máa ń mú kí ìmọ̀ kó jinlẹ̀ nínú ènìyàn. Àránmọ́nu, àtẹnumọ́ nǹkan. Àwọn àgbà sọ wípé iṣu atẹnumọ́ràn kì í jóná, bẹ́ẹ̀ ni kì í jóná. Ìgbàlà kì í ṣe iṣẹ́ kan ṣoṣo Ọlọ́run tí Ọlọ́run máa ń ṣe lẹ́ẹ̀kan ṣoṣo tí yóò sì yọwọ́ rẹ̀ kúrò. Rárá, ìgbàlà ó ń tọ́ka sí gbogbo àwọn iṣẹ́ Ọlọ́run. Mo sọ lẹ́ẹ̀kan sí gbogbo àwọn iṣẹ́ Ọlọ́run nípasẹ̀ èyí tí Ọlọ́run fi máa ń ṣe ìdánidè fún ènìyàn ẹlẹ́ṣẹ̀ kúrò lábẹ́ ìdálẹ́bi àti ìjìyà ẹ̀ṣẹ̀, àti kúrò lọ́wọ́ agbára àti ìṣàkóso ẹ̀ṣẹ̀, tí ó sì sọ irú àwọn ẹni bẹ́ẹ̀ di alábàápín pẹ̀lú rẹ̀ nínú ọrọ̀ rẹ̀ nínú ògo. Ẹ dákun, ẹ fi eléyìí sọ́kàn, ó ṣe pàtàkì. Ẹ jẹ́ kí n sáré mẹ́nu bà ohun mìíràn, ṣùgbọ́n n ò ní lè parí rẹ̀ lónìí. Ṣùgbọ́n nínú ìkẹ́kọ̀ọ́ míì tí ó ń bọ̀, wọ́n mẹ́nu bà ní ẹ̀kúnrẹ́rẹ́. Ṣé ẹ rí wípé Ọlọ́run nílò láti ṣe ètò ìgbàlà fún ènìyàn? Ó ń tọ́ka sí wípé ìran ènìyàn wà nínú ìṣòro. Ẹ bá mi ká lọ. Ẹni tí kò bá kó sínú páńpẹ́ àìtúlẹ̀ o. Ṣé ẹ rí wípé Ọlọ́run nílò láti ṣe ètò ìràpadà fún ènìyàn, láti ṣe ètò ìgbàlà fún ènìyàn? Ó ń tọ́ka sí wípé ìran ènìyàn ó ń bẹ nínú àwọn ìṣòro kan, èyí tí kò lè yọ ara rẹ̀ kúrò nínú rẹ̀, èyí tí ó wá nílò pé kí Ọlọ́run kó gbé ìgbésẹ̀ àánú láti yọ ènìyàn kúrò. Bí kò bá sí ìṣòro tàbí ìdààmú tí ìran ènìyàn kó sí inú rẹ̀, Ọlọ́run kò ní nílò láti ṣe ètò ìràpadà fún ènìyàn. Rárá, kò ní nílò. Ẹni tí ara rẹ̀ ò dá ló nílò oníṣègùn. Ẹni tára rẹ̀ dá kò nílò pé à ń gbé lọ sí ọsibítù. Wípé Ọlọ́run nílò, wípé ìran ènìyàn nílò kí á gbà á là, ó ń tọ́ka sí wípé ìran ènìyàn ó jẹ̀ sí inú àwọn ọ̀fẹ́ kan, wà nínú àwọn ìṣòro kan, èyí tí ó wá mú kó pọn dandan fún Ọlọ́run láti ṣe ètò ìgbàlà fún ènìyàn. Ẹ̀yin tí ẹ bá jẹ́ olùkọ́ Bíbélì, ẹ mọ̀ wípé ìkóríta nínú ìtàn ìran ènìyàn tí ohun gbogbo yíwọ́ fún ìran ènìyàn, tí ohun gbogbo dàrú fún ìran ènìyàn, òun náà ní nígbà tí baba ńlá wa Ádámù tí ó ṣọ̀tẹ̀ sí Ọlọ́run láti jẹ èso nì tí Ọlọ́run ti pa á láṣẹ fún wípé kò gbọdọ̀ jẹ. Àwa máa ń wo bí ẹni pé ṣé bí èso ló kàn jẹ. Ohun tó ṣẹlẹ̀ nínú ìṣubú ènìyàn ó kọjá pé ó kàn jẹ èso. Ìṣọ̀tẹ̀ ní sí Ọlọ́run. Wọ́n ṣàlàyé eléyìí jinlẹ̀ nínú àwọn ìkẹ́kọ̀ọ́ mi tó ń bọ̀ níwájú. Ìṣọ̀tẹ̀ ló jẹ́ sí Ọlọ́run. Ṣe ni ènìyàn yàn láti ṣọ̀tẹ̀ sí Ọlọ́run. Òun náà sì ló ti ìran ènìyàn, gbogbo àwa tí a ti inú Ádámù jáde, ló tì wá sí inú ìṣòro tí a ń bá fínra lónìí. Èyí tí ó mú kó pọn dandan fún Ọlọ́run láti ṣe ètò ìràpadà fún ènìyàn, láti ṣe ètò ìgbàlà fún ènìyàn.
àwọn ohun márùn-ún, ìṣòro márùn-ún, ìjàmbá márùn-ún ló ti pàṣẹ Ádámù, ìṣọ̀tẹ̀ Ádámù ṣe gbogbo ìran ènìyàn. ẹ jẹ́ kí n láàrin bí ìṣẹ́jú bíi márùn-ún sí mẹ́wàá tó kù yìí, ẹ jẹ́ kí n mẹ́nuba bóyá méjì péré, a ó tẹ̀síwájú nínú rẹ̀ ní àwọn ẹ̀kọ́ tí ó ń bọ̀. Àkọ́kọ́ òun ni ikú ti ẹ̀mí. Ikú ti ẹ̀mí, ìjàmbá àkọ́kọ́ tó ṣe ìran ènìyàn láti inú Ádámù, èyí tí ó mú kí ó di dandan fún Ọlọ́run láti ṣe ètò ìgbàlà fún ìran ènìyàn, òun náà ni ikú ti ẹ̀mí. Nípasẹ̀ Ádámù, nítorí ìṣọ̀tẹ̀ rẹ̀, nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀, gbogbo ènìyàn wá sí ipò òkú nípa ti ẹ̀mí. Ẹni tí kò ní ayé àti ìyè Ọlọ́run ní inú rẹ̀. Ẹni tí kò ní ayé àti ìyè Ọlọ́run nínú rẹ̀. Tí a bá sọ̀rọ̀ nípa pé òkú ni ẹlẹ́ṣẹ̀, kì í yé àwọn kan, torí wọ́n máa ń wò pé ẹni tó wà láàyè, ẹni tí ń mí, ẹni tí ń sọ̀rọ̀, ẹni tí ń ṣiṣẹ́, ẹni tí ń ṣòwò tí sì ń pawó, ẹni tó ṣègbéyàwó tó sì ń bímọ, tí ń ṣe ọkọ fún aya rẹ̀ tí sì ń ṣe bàbá fáwọn ọmọ rẹ̀, ẹ ṣe lè pé ẹni bẹ́ẹ̀ ló kú. Ẹgbọ́n ìṣẹ̀yìn ara, òkú ni òkú ni nítòótọ́ ló ní ìyè ti ara. Èémí ti ara ń bẹ ní ìhòmú rẹ̀ tó mú kó jẹ́ alààyè nípa ti ara. Òun náà sì ni a fi ń rí gbogbo àwọn kan tá à ń ṣe, à ń rìn kiri, à ń lọ léèwé, à ń lọbi iṣẹ́, à ń ṣe gbogbo ẹ̀. Ìyè ti ara ni. Ṣùgbọ́n Bíbélì fìdí rẹ̀ múlẹ̀ wípé gbogbo ènìyàn tí a bí láti pàṣẹ Ádámù ni a bí bí òkú nípa ti ẹ̀mí. Ẹni tí kò sí ìyè Ọlọ́run ní inú rẹ̀. Nítorí kò sí ìyè Ọlọ́run ní inú rẹ̀, ayé Ọlọ́run náà kò wá sí nínú rẹ̀. Oúnjẹ ayé o, kódà ọlọ́rọ̀ ni o, kódà ẹlẹ́sìn ni, ìrun rẹ̀ kò jálẹ̀ máa lójúmọ́, ṣọ́ọ̀ṣì lílọ rẹ̀, kódà ó yẹ ká ti fi ṣọ́ọ̀ṣì kún orúkọ ẹlòmíì. Tó bá ń jẹ́ Stephen Àrẹ̀ó, ó yẹ ká ti bá fi orúkọ kẹta kún Stephen Àrẹ̀ó ṣọ́ọ̀ṣì. Kódà ó ṣeé ṣe kí ó jẹ́ alàgbà, ó ṣeé ṣe kó jẹ́ jákóní obìnrin, ó ṣeé ṣe kó jẹ́ ọmọ ẹgbẹ́ akọrin, ó ṣeé ṣe kó máa ṣiṣẹ́ ìsìn nínú ìjọ, ṣùgbọ́n òkú ni. Nítorí pé ó sì ń bẹ ní ipò, ó sì ń bẹ ní kíkún ní ipò tí a bí sí láti pàṣẹ ìbí nípa ti ara. Ẹ jẹ́ kí n fi ẹsẹ̀ bíbí méjì hàn yín nínú Bíbélì kí a máa kásẹ̀ ètò nílẹ̀ lónìí. Àkọ́kọ́ ní ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3, a ó sì fún lọ sí ẹsẹ̀ 5. Éfésù orí 1 ẹsẹ̀ 1 sí 3, a ó wá fò sí ẹsẹ̀ 5. Ẹ gbọ́ ohun tí Bíbélì sọ ní ibí yìí. Ẹ má bínú, Éfésù orí 2 ni, orí 1, Éfésù orí 2 ẹsẹ̀ 1 sí 3, a ó lọ sí ẹsẹ̀ 5. Ẹ̀yin ni a sì ti sọ di ààyè nígbà tí ẹ̀yin ti kú nítorí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ yín. Bíbélì ni mò ń kà yìí, kì í ṣe ọ̀rọ̀ tí mo kọ. Ẹ̀yin ni a sì ti sọ di ààyè nígbà tí ẹ̀yin ti kú nítorí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ yín, nínú èyí tí ẹ̀yin ti ń rìn rí gẹ́gẹ́ bí ipa ti ayé yìí, gẹ́gẹ́ bí aláṣẹ agbára ojú ọ̀run, ẹ̀mí tí ń ṣiṣẹ́ nínú nísinsìnyí nínú àwọn ọmọ aláìgbọràn, nínú àwọn ẹni tí gbogbo wa pẹ̀lú ti wà rí nínú ìfẹ́kùfẹ́ ara wa. À ń mú ìfẹ́ ara àti ti inú ṣẹ, àti nípa ẹ̀dá
àti nípa ẹ̀dá àwa sì ti jẹ́ ọmọ ìbínú gẹ́gẹ́ bí àwọn yòókù. Ẹ jẹ́ kí a fẹsẹ̀ kẹrin lọ sẹ́sẹ̀ karùn-ún. Nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa, ó sọ wá di ààyè pẹ̀lú Kristi. Oore ọ̀fẹ́ ni a ti fi gbà yín là. Wọ́n ṣàlàyé ohun kankan fún yín nípa àwọn ẹsẹ̀ tí mo kà yìí, ṣùgbọ́n ẹ jẹ́ ká sáré tí ó lọ sí ìwé Kólósè orí ìkejì. Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹtàlá. Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹtàlá. Àti ẹ̀yin ẹni tí ó ti kú nítorí ẹ̀ṣẹ̀ yín àti àìkọlà ara yín. Mo ní ẹ̀yin ni ó sì ti sọ dààyè pọ̀ pẹ̀lú rẹ̀, ó sì ti dárí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yín jì yín. Ẹ jẹ́ kí n sáré sọ eléyìí wípé nígbà tí àwọn àpọ́stélì tí wọ́n ń kọ ohun tí wọ́n kọ yìí, àwọn tí wọ́n kọ ìwé yìí sí, nígbà tí wọ́n ń kọ ìwé yìí, àwọn ti di ọmọ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. Wọ́n ti di alààyè. Àwọn ti kúrò ní ipò tí òkú nípa ti ẹ̀mí, wọ́n ti wá sí ipò ààyè. Wọ́n ní Paul fi ń sọ ọ̀rọ̀ bó ṣe sọ fún wọn yìí, ṣùgbọ́n ó ń rán wọn létí irú ẹni tí wọ́n jẹ́ nígbà kan, nígbà tí wọn ò tí ì ní Jésù, tí wọn ò tí ì gba ìgbàlà Ọlọ́run. Ó pè wọ́n ní òkú nítorí ẹ̀ṣẹ̀ àti ìrékọjá wọn. Ẹ má jẹ́ kí n parọ́ fún ẹ̀yin ará. Ipò tí a bí gbogbo ènìyàn sí rèé. Ipò òkú nípa ti ẹ̀mí. Ipò òkú nípa ti ara ó wà láàyè, ṣùgbọ́n nípa ti ẹ̀mí òkú ni. Gbogbo ènìyàn láti bí sí ipò yìí, kò kábi tó ń gbé, kì bá jẹ́ ara Amẹ́ríkà, kì bá jẹ́ ara London, kì bá jẹ́ ara South Africa, kì bá jẹ́ ara Cameroon. Torí àwọn ọ̀tá ẹ̀yìn rere ní ọ̀pọ̀ ìgbà wọ́n máa ń sọ̀rọ̀ bí ẹni wípé ṣe ni àwọn òyìnbó wá fi Bíbélì àti ìgbàgbọ́ kó wa lẹ́rú. Rárá o, ṣe rí bí èèyàn dúdú ti nílò ìgbàlà Ọlọ́run náà ni òyìnbó náà nílò ìgbàlà Ọlọ́run. Kódà àwọn Júù tá a bí Jésù láàrin wọn, àwọn náà gbọdọ̀ gba Jésù. Kódà kì í ṣe pé àwọn òyìnbó wá fi ìyìn rere àti Bíbélì kó wa lẹ́rú kọ́. Rárá. Kódà ní ìsìn, níbi tí ó ti gbúdé fún wọn ní ìsìn, láti àárín àwa èèyàn dúdú ni Ọlọ́run tó ti rán sí wọn ní ìsìn, àwọn tó tún mú ìyìnrere Jésù padà lọ sí, nítorí pé gbogbo àwọn bàbá ńlá wọn tí wọ́n mọ Jésù, táwọn wọn mú ìyìnrere Jésù tó wá wọ́n ti kú tán. Àwọn ọmọ wọn ò tẹ̀lé ìlà wọn. Torí náà Ọlọ́run wá láti gbé ìdè ní ìsìn yìí, àwa tí wọ́n wá wàásù fún nígbà náà láti mú ọmọ padà lọ sí ọ̀dọ̀ tí wọ́n náà ní ìsìn yìí, wọ́n wàásù fún wọn. Mo gbọ́dọ̀ kásẹ̀ sáà eléyìí nílẹ̀. Ipò òkú láti gbogbo èèyàn síbẹ̀. Ipò òkú ṣẹ́ẹ̀sì rí ní ipò yẹn kò ṣeé ṣe fún ènìyàn láti ní òye Ọlọ́run. Òkú nípa ti ẹ̀mí kò lè ní òye Ọlọ́run. Kò lè ní. Ẹ wo, àkókò wa ti lọ. Wọ́n ti bí bẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ eléyìí tó ń bọ̀, torí pé ọ̀rọ̀ yìí ṣe pàtàkì. Ṣùgbọ́n kí n tó mẹ́jà ka Kọ́ríńtì kínní orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá kí n má fi ìwé òṣè lọ. Ìwé Kọ́ríńtì kínní orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá, Ọlọ́run pé ṣùgbọ́n ènìyàn nípa ti ara kò gba ohun ti ẹ̀mí Ọlọ́run wọn ni. Ṣẹ́ni níbí yìí Bíbélì tó lo gbólóhùn ènìyàn nípa ti ara láti sọ àpèjúwe òkú nípa ti ẹ̀mí. Ó pè wọ́n ní ènìyàn nípa ti ara, ìyẹn àwọn tí a ò tí ì tún bí, ẹni tí a ò tí ì sọ di àtúnbí. Bí ó ṣe wípé
ṣùgbọ́n ènìyàn nípa ti ara kò gba ohun ti ẹ̀mí Ọlọ́run wọn nì nítorí pé wèrè ni wọ́n dá sí fún un. Ẹ wo pọfẹ́sọ̀ nínú ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà tó ti kárí ayé tí ó ní orúkọ tó làmìlaka, tó ti gba àwọn àwọ́ọ̀dù, àwọn àmì ẹ̀yẹ lóríṣiríṣi, bí ó bá dé ìdí ọ̀rọ̀ Ọlọ́run, tó bá dé ìdí àwọn ohun ti ẹ̀mí, wèrè ni yóò dá sí létí rẹ̀ pé kí lẹ̀ ń sọ, torí pé àwọn ohun ti ẹ̀mí Ọlọ́run kò bá ọpọlọ mu, kò bá ọgbọ́n orí ènìyàn mu. Ló sọ pé nítorí nípa ẹ̀mí ni a fi ń wádìí àwọn nǹkan náà. Ó gba ẹni tí a ti sọ di alààyè nípa ti ẹ̀mí láti ní òye àwọn ti ẹ̀mí. Ṣùgbọ́n ní ipò òkú nípa ti ara kò ṣeé ṣe fún ènìyàn láti ní òye ti Ọlọ́run. Gbogbo ènìyàn, àtàrà Amẹ́ríkà o, àtàrà London o, àti India o, àtọmọ Nàìjíríà o, la bí sí ipò òkú nípa ti ẹ̀mí láti pàṣẹ ìṣubú àti ẹ̀ṣẹ̀ Ádámù. Nígbà tí a bá dé inú ìkẹ́kọ̀ọ́ tó ń bọ̀, wọ́n tún tẹ̀síwájú. Tẹ̀mọ̀ pé mo sọ fún yín pé ìjàmbá 5 ló ṣe ìran ènìyàn. Ìkan ni mo sì mẹ́nu bà yìí, tí í ṣe ikú ti ẹ̀mí. Nígbà tí a bá dé ìkẹ́kọ̀ọ́ tó ń bọ̀, wọ́n tún ti ẹ̀kọ́ ìṣíwájú díẹ̀ sí láti fi hàn yín àwọn ìjàmbá 4 mìíràn tó tún ṣe ìran ènìyàn, tí ó mú kó pọn dandan fún Ọlọ́run láti ṣe ètò ìràpadà fún ènìyàn. Ṣùgbọ́n títí di ìgbà náà, mo gbàdúrà fún yín àti ẹ̀yin tí ẹ ti rí oore ọ̀fẹ́ ìgbàlà Ọlọ́run gbà, tí ẹ ti di ọmọ Ọlọ́run, pé kí Olúwa kí ó lo àwọn ẹ̀kọ́ wọ̀nyí láti tún mú kí òye yín kó gbòòrò ó sì jinlẹ̀ sí ní inú rẹ̀ lórúkọ Jésù. Àti fún gbogbo ẹ̀yin tí ẹ ò sì tí ì bá ìgbàlà Ọlọ́run pàdé, mo gbàdúrà pé kí Olúwa kí ó fi àánú ìgbàlà rẹ̀ hàn fún yín, kí ẹ̀yin náà kí ẹ lè di àjùmọ̀kẹ́gbẹ́pọ̀ pẹ̀lú wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Títí dìgbà tí wọ́n tó rí yín ní ìkẹ́kọ̀ọ́ tí ó ń bọ̀, àlàáfíà ni fún yín.